Africa Content TV. Ìwé ọmọ tó kú láìpẹ́ yìí, Egbe ọ̀run, tóun jẹ́ 42 years, ogójì ọdún ni jùlọ. Tí ìbá ṣe pé ṣẹ̀rí àwa ò gbà, ó kọ̀ fún wa ká ṣàdúrà fún ẹlẹ́sìn míì tó bá kú, èmi ó ṣàdúrà fún gẹ̀yìn. Torí ìwà rẹ̀ yẹn ti pọ̀ jù, ó ní ìwà rẹ̀ ó kọjá là. Ṣùgbọ́n ẹ̀sìn tú wa ká. Àmọ́ láàárọ̀ yìí ló sọ fún Ọlọ́run, ọmọbìnrin tó kù yìí, èèyàn rẹ̀ ni o, èèyàn rẹ̀ ni o, àwọn kò kírun. Sọ fún mi. Ọba gbogbo Ọlọ́run, Sẹ̀míù ni ó ń gbọ́ ọba sírù, ó lè parọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ fún. Èèyàn rẹ̀ ni o, èèyàn rẹ̀ ni o, àmọ́ kò kírun. Wọ́n kéré ní náà, ẹ wá wo kíní kan, ọmọ yẹn, obìnrin yẹn, ó ti wá sanwó school fees àwọn ọmọ rẹ̀ kalẹ̀, gbogbo ìwé tí wọ́n kà fún ìjáde iléèwé, ó wá san kalẹ̀. Ọkọ rẹ̀ ní láìpẹ́ ìlú pé òun, ó sọ fún un pé torí ọkọ rẹ̀ ní àwọn òtí tó ṣe mọ́ bí ọdún méjì, ṣùgbọ́n àwọn ọjọ́ sọ̀rọ̀ gbogbo gbà lórí ọ̀rọ̀ àwọn ọmọ. Òun fẹ́ kọ́ àwọn property òun sábẹ́ òun, òun wá ní kó pe lọ́ọ̀yà rẹ̀. Kò rẹ́ o, ẹ mọ́, dáhìláhà kálukú tẹ̀ ń bẹ́ ń bí ẹ̀yí padà o. Bẹ́ẹ̀ ṣe dáhùn síwájú sí ní sísè kárí mínísì. Ìní mo fẹ́ kó wà láì olè láyé àgẹ́mọ́ lọ́kọ̀ mọ́. Tẹ́ kó bá tánú mọ́tò, á yà lé epo. Tó bá tánú ẹ̀mí kọ́ bọ́láyà. La ilaha illallah. Á lè pọ̀ ń bí kọ́mọ́sì kà. Ìwọ lọ́kọ̀ mọ̀ kéwòn èsè kà, èmi èsè kà ìwọ́n kọ́. Ẹ̀gbọ́ ayé mọ̀ sọ́kà máa ṣe kà. Mi ò tọ́ àwọn kan sọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn nìkan. Ó dàtà wá ní kàbá yìí. Olúwayé ṣàyẹ̀mútú. Ìwọ tí o bá jẹ́ kà ń bí tó bá délé lọ fi kálẹ̀. Lẹ́yìn sàbí dùníyà ṣubútú. Bàbá mi mọ̀. Àwọn tá a bá jẹ́ àjẹ́ níbí ẹ lọ fàjẹ́ lẹ̀. Ṣé wáàsí ni ká ṣe àdáwàdà? Oṣó tí bá ń bẹ ń bí ẹ lọ fi oṣó lẹ̀. Ẹ̀yin ọlọ́bẹ̀ àjẹ́ tẹ̀ ń bẹ ń bí ọ̀bẹ jákùtà kú òsì tí ò lè bẹ́ sú ẹ fi ọ̀bẹ lẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀bẹ tí ọ̀bẹ lè bí ẹyin ọ̀bẹ bú ni ọ̀bẹ náà fi ń la ẹsẹ̀. Ọ̀bẹ náà fi ń la ẹsẹ̀. Ẹ bá lọ́dọ̀ mí ẹsẹ̀ rẹ̀ ó gbúdọ̀ gbúdọ̀ mbà yìí. Ọ̀bẹ náà fi la. Kí ni ẹ̀rọ rẹ̀ tí wọ́n fi rẹ ọ̀bẹ yẹn pọ̀ nígbà tó rẹ tí wọn ò bá rí wà láìpẹ́ ẹgbẹ́ ní London tá bá là ẹ̀jẹ̀ wọn kàn máa gbogbo mẹ́ yóò tún padà sí bó ṣe wà náà. Àbí kárí kínní tí wọ́n rẹ pẹ̀lú ọ̀bẹ yẹn tá bá ti fún ẹ̀ńtẹ̀ wọn tó dàtọ̀ pẹ̀lú omi ẹ̀sẹ̀ wọn sì lọ lẹ̀ fún láti tọ́tọ̀ tí wọ́n la ẹsẹ̀ yẹn pẹ̀lú ọ̀bẹ ó dẹ̀ ń rí tí ń sẹ̀ sí ká orí tí wọ́n bí ó ṣe ṣe bí ẹsẹ̀ yẹn ó san ẹ̀mí rẹ̀ ò dẹ̀ rọ̀ mo bẹ̀ ọ́ lónìí dẹ́kẹ̀mí rẹ̀ ó rọ̀ lọ wá bí ó ṣe fún lẹ́rọ̀. Dẹ́kẹ̀mí rẹ̀ ó rọ̀ lọ wá bó ṣe tú sílẹ̀ tó fún lẹ́rọ̀ rẹ̀. Ẹni tó ń jà o ẹ bá bí ọgbẹ́ nǹkan nǹkan mi bẹ àbí kó orí náà fi jọ o kó orí náà fi jọ àbí kẹ́mi ẹ̀ tó di ọ̀rọ̀ láì jẹ́ bẹ́ẹ̀ wọ́n ṣe wọ́sàrẹ́ nù. Ẹ má lose guy. Don't lose guy. Àwòká tó sọ̀fà tẹ̀ fún náà. Iná fi mú sọ lọ́run kú Muhammad. Àlejò ògbẹ́ ń gbọ́ 63 lànàmì. 63 plus lànàmì. Àlejò kú. Kẹ́ni kẹ́mẹ́ lè rú kú wa. Ìdí mẹ́lẹ́ yìí kúrò lè dùkú lọ. Kúlù ayé gbogbo ẹni tí ń bá ti ń mílò kèmí lọ rẹ̀. Ṣàyẹ̀mútú. A máa kú. Lẹ́yìn sàbí dùníyà ṣubútú. Ẹni kò lè dùn sí àyín, àmọ́ sẹ́ni bá sì máa gbọ́ pàrọ̀ náà nù. Ó tún kúrò ní.
gbogbo ẹni tó ní ìsìlá ìgbà ìtí èmi ọ̀run tó gbọ́ ikú àwọn ẹnìkan tó bá wọn dárò wọ́n ti gbọ́ tiẹ̀ náà ní ẹ̀dá báyìí ìwọ náà tó gbọ́ tiẹ̀ náà wọ́n ti gbọ́ tiẹ̀ náà àádọ́ máa gbọ́dọ̀ ara wa ní níjẹ́ òní mùtẹ̀ ní ọlọ́run sísítẹ̀mù tó náà fi ṣe ọ̀rọ̀ kú yìí lágbára o ìbájẹ́ kí gbọ́ kúlẹ̀ fẹ́ náà ni àkàkọ̀ gbáà gbò tẹ́ ìbá dáa jùlọ tó ní ká mọ̀ sáré lọ yìí kò yí sí. Àwàkàtò sọ́fà dáfúnà. ẹ bá ń yí. Túmbà yẹ ti lù àhùfùtù. àtọ̀rọ̀ kú ọdún sùn. Wákàlà mọ́ lè ṣàyàlú. sẹ́yìn ọ̀rọ̀ ikú èyí tó kú lẹ́nu ní sàárè. Wákàlà mọ́ lè ṣàyàlú. ẹnìkan ní olówó bẹ̀rù ikú onílà àháfù yọmọ ìkìyà àmọ́tì. Rowi. Ilmu jadi minister, ini di dalam nu. Kalau ada yang nu, kalau orang pun ada tu berhenti. Orang orang itu suku minister. Amin. Aku, ilmu awdi. Orang bahasa. Amin. La hawla wala quwwata illa billah. Ayo asadi rukulili. Oh, beru wajar kiamat. Oni in kuntu fil qiyamati kuntu ma nasi oni tó bá di ọ̀run tó bá tó bá kuntu ma nasi àwa àtàwọn èèyàn kan lájọ wà ńbẹ̀ oni wa kaifa ani nari oni wallahi ana la hafu nara oni o tún bẹ̀rù náà oni in kuntu fil nari tó ń bá ń bẹ nínú náà èmi ò ní síbẹ̀ mo fẹ́ bẹ̀rù ẹ̀fọ́ ni oni in kuntu fil nari oni tó ń bá ń bẹ nínú náà kuntu ma nasi oni àwọn èèyàn kan láwọn jọ wà ńbẹ̀ wọ́n ní wàkẹ́yìnbá lè kọ́búrú ó ní àná àháfò lè kọ́búrà olóhùn bẹ̀rù Usman ní olóhùn bẹ̀rù sàárẹ̀ tó ń wo ó ń tẹ́lẹ̀ pé sàárẹ̀ kúntù bí faridan wahidan munfaridan ẹbí ní kẹ́lìmá wà mẹ́ ìrìn àjò tí bàbá wọn fi bẹ̀rẹ̀ ìrìn àjò ìjàmà yìí òun ló le jù kọ́lọ̀ wọn bá wa fi ìṣòro fún wọn. Àmín. gbogbo rẹ̀ mi ló kú gbogbo mọ́lẹ́ lókè mọ́lẹ́ lódò yóò padà tán. Ayo asadi rukulili. aláṣẹ wa yìí ẹ má ti kọjá 40 àbí tó wọ 50 yóò mọ nọ́ọ̀sì kankan. Àyìnà dákẹ́. yóò kó máa nọ́ọ̀sì ojú àbí kó máa nọ́ọ̀sì ẹ̀jẹ̀ kan àbí ẹsẹ̀ kan àbẹ́yìn yóò sá máa nọ́ọ̀sì kankan. wọ́n sọ fún ọ pé palẹ̀mọ́ ọjọ́ ń súnmọ́ gbogbo àwọn lẹ́tà tó lọ́wọ́ ti kọ sí wa lẹ́ẹ̀kọ́ kan kò sẹ́ni tó kà lẹ́tà ojú wọ́n kọ sí ọ ó ti ń wíìkì ó ká kò fi múra ṣiṣẹ́ rí lẹ́tà yìí tó máa jẹ pé ẹ má mú góòkì mọ́ ẹ má jẹ lọ́mọ́ ẹ má jẹ bẹ́síkẹ́ wọ́n dá ọ̀kan àti bẹ́síkẹ́ ṣé wọ́n ti ń dọ̀kan sáré bá gbẹ̀gẹ̀ láti ní roundabout ìfún Ṣakí ẹ̀dọ̀ àwọn ẹni kò máa jẹ bẹ́síkẹ́ sóyábìsì wọ́n tó mọ̀ pé ilé ti tó lọ wọ́n á ní ẹ̀mọ́ tẹ̀ káàkà tún sọ́kọ̀tẹ̀ fún gbogbo mọ́lẹ́ lókè mọ́lẹ́ lódò yóò padà fẹ́ o. Túmbà yẹ sílù àhùfùtù. ọ̀rọ̀ àwọn náà ń bẹ́ ń bí tá à ń ṣiṣẹ́ fún ẹja fi ṣe fún lẹ̀ ẹ̀yin tá a dìde dà àwọn ọmọ kéèké náà gbó létẹ̀ jẹ́ fún dàgbà yìí tẹ̀ ń pa àwọn ìpẹ̀lú àjẹ olórí ibú tẹ̀ gbà yìí ẹ̀ sì fún wájú Ọlọ́run. Àkàlà mọ́ lè ṣàyàlú. àjẹ tí wọ́n ń bẹ́ mi lọ bẹ́ẹ̀ jẹ́ ẹ lẹ́ sọ fún bẹ́ẹ̀ sọ fún bẹ́ẹ̀. Àjẹ́ tó bá bá bí lọ bá jẹ́ lẹ̀. tó o bá gbé ilé tó lọ tí kò bá gbé ọ lẹ̀ ọ̀ wọ̀ náà. Tó o bá gbé lẹ̀ tí kò bá ilé gbà lọ́wọ́ rẹ tó bá gbé lẹ̀ ó wọ̀ náà. àwọn àjẹ ẹjọ́ òun wọ́n máa ń tó nǹkan sí ni. Wọ́n bàjẹ́ wọ́n tún kán ṣe ní mọ́nà. ẹ bá fẹ́ àjẹ ẹjọ́ òun ọ fẹ́ kìlọ̀ mọ́dígàdì mọ́dígàdì ló fẹ́ wọn àmẹ́ ló fẹ́ wọn àmọ́ ẹ̀ máa jẹ ti sínẹ́sì torúkọ àti fẹ́ ìyàwó lé ẹ wá ń gba oko wa oko ọkọ ó fi àjẹ gbogbo ọkọ wọ̀lẹ́ni adọ́rẹ́ òfin yín nàlẹ́ bí dẹ́gbẹ́ ìyá rẹ̀ tó bá rí lónìí kó ní ọmọ àwọn kọ́lẹ̀ ní. Ayọ̀ sá àfihàn ọkùnrin wọ̀ là. kọ́dá wa kan ìyàwó rẹ̀ gbẹ́sàkàrù rẹ̀
òun ṣe wá ẹnìkan á sọ fún pé lágbájá ló gba òkú rẹ̀ ó ní ẹ̀ẹ́n tó ta inú lórí bẹ̀rẹ̀ lórí wọ́n lọ mú ọtí ìgbà tó rí lálẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí nínú ó ní ẹ̀dí sáré wọ́n á yọ̀rọ̀ òun ó filẹ̀ wọ́n láyé filẹ̀ fọ́ gbogbo báyọ̀ lẹ́sẹ̀ wọn bá olóhùn ẹ̀mọ́dà sí wọ́n fọ inú ojú ṣègbọ́ báyàwó ti sùn ó ti gboko tèmi ẹni oṣù kò nílẹ̀ wà láwọn sọ náà gbàtí yà dùn kí lè ń gboko wá sí àti ìyálé àtìyàwó lágbóò lè yẹ bèrè wọn wọn náà ìyálé àtìyàwó 70 years to this time wọn náà wọn ti kú ọkọ lókun náà máa ń yẹ oúnjẹ bàrà yìí ni o ní ìyàrá mẹ́ta àwọn ọ̀dà àtàwọn ní àmẹ́ta ẹni ká máa jà ní ìsìnká yìí. wọ́n ní jàmá ká máa jà ní ìsìnká yìí ìtẹ́ ìdúró jà sí òun ibi tí ó parí sí ẹ̀yin tẹ́ ẹjọ́ mage náà tí ẹ̀yin náà fi ṣe wá sí fúnra yín ogun tẹ́ ń jà sí òun náà nù barista alọba akẹ́ àwọn barista níjọ́ ní ìtàn wà ní NTA lẹ́kọ̀ọ́ àwọn ìyàwó méjèèjì wọ́n wá síbẹ̀ wọ́n wá jọ tẹ̀lé àbí báyìí kẹ́yìn wọ́n ní ṣe ẹ bẹ́ẹ̀ lẹ́ máa ń jà ń gbà kan wọ́n ní àwọn ọjà wọn ẹ máa jà ó jà nítorí àti ti kú ẹ̀yin ìyálé àti ìyàwó náà tẹ́ ń bẹ láyé tọkọ yín ń bẹ láyé láti sí lọ ẹ tún ayé yín ṣe ẹ̀rànkọ yín lọ́wọ́ gbogbo ibi tó bàjẹ́ báwọn yàrá gbólé yín ẹ nóòtì ẹ lọ tún ṣe ẹni tó bá lájẹ nu yín ó fi tún nǹkan ṣe ẹ̀yin àjẹ́ ò ó pè yín tẹ́lẹ̀ ní ọ̀run ẹ màjẹ́ yín tún nǹkan ṣe subhana rabbika.